ẹ̀dẹ̀ mọ̀ pé níbi tí àwọn obìnrin bá wà tí wọ́n ń pariwo kíkọ tí wọ́n múra tán fún gbàjà wọn kọ́ má tẹ̀ tí ìbọṣọ sí òwò ṣe mọ̀ pé wàhálà ti dé bá ìlú yẹn ni. Gbogbo a sì kà nínú ìwé ìtàn, kò tí ẹ ṣe nínú ìwé ìtàn nìkan, àwa náà gbọ́njú bá àwọn kan tó jẹ́ wípé nígbà tí nǹkan ò bá ní àṣeyọrí mọ́, tí nǹkan le kókókókó lójú ogun àbí tó ogun le títí, àwọn obìnrin ni wọ́n máa ń gbé dìde. Kí ni ká ti pe ti àwọn obìnrin ìsìn tó jẹ́ wípé ara ọmọ ò tiẹ̀ wá ta wá. Àwọn ọmọ ńgbà tí ọmọ sára ọmọ ò bá ta wá mọ́, kí ni à ń gbé ìgbé ayé fún? Ilé ayé wo là ń gbé? Ta là ń gbé ayé fún? À ń sọ wípé àwọn ọmọ wa ni ẹ̀yìn wa ọ̀la o, àwọn ọmọ wa ni ọjọ́ ọ̀la wa. Èyí tó túmọ̀ sí pé orin wa ti yí padà fáwọn olórí wa, because nígbà tí àwọn olórí wa náà tán bá máa ka ìròyìn, tán bá máa bá wa sọ̀rọ̀, tán bá máa àti ẹ̀gbọ́gan mọ́ láyé ìsìn pé àwọn olórí ní ilẹ̀ Nàìjíríà àbí ní ilẹ̀ Odùduwà kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ ń bá àwọn ọmọ ìlú sọ̀rọ̀ pọ̀ mọ́. Wọn ń jáde síta kan tiẹ̀ sọ pé nǹkan tó ń lọ báyìí o, a ò tiẹ̀ faramọ́ rárá, ibikíbi tá a bá ti gbọ́ téèyàn bá ṣe báyìí ni òfin máa mú, báyìí ni kò tiẹ̀ wá sí ìdẹ́kun ìwà ìbàjẹ́ mọ́. Wọ́n ń pa àwọn èèyàn wa bí ẹni pa ẹran. Nọ́mbà tẹ́ máa pè mí sí, torí pé kí ni ọ̀nà àbáyọ? Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ń ṣe kò kàn mí. Gbogbo ẹ̀yin tẹ́ ti wò wípé ara ti tù yín, ẹ ti rí bíbá sí, ẹ má rò pé ẹ rí bíbá sí. Ẹ wò bó ṣe ń lọ lóde Amẹ́ríkà lónìí, nítorí pé kí ni a ò mọ tó máa ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan, ẹ ò mọ tó máa ṣẹlẹ̀. Ó lè má kàn yín, èyí tá a sì gbàdúrà pé kò ní kan, ibi ò ní kọ ẹnikẹ́ni nínú wa, ṣùgbọ́n kí ló tó jẹ́ wípé àwọn ènìyàn tí a ò bìkítà, kì í rí i pé ọmọ gómìnà ni ọlọ́pàá pa nípakúpa, kì í rí i wípé ọmọ kánsẹ́lọ̀ ni ọlọ́pàá pa nípakúpa, kì í rí i wípé ọmọ chairman local government àbí ọmọ sẹ́nítọ̀ kan ni wọ́n pa ní ìpakúpa, kì í rí i pé àwọn ọmọ lọ́balọ́ba ni wọ́n pa ní ìpakúpa. Gbogbo ẹ̀yin ọ̀dọ́, gbogbo ẹ̀yin abiyamọ, gbogbo ẹ̀yin bàbá nílé bàbá lóko, mo fẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ dìde kí ara ta yín ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní èrò onú náà, ṣùgbọ́n èmi fẹ́ fi eléyìí ké sí gbogbo èèyàn. Ṣe rí ibi tí ọ̀rọ̀ yìí ń lọ, a fẹ́ rọ gbogbo àwọn gómìnà wa ní ilẹ̀ Odùduwà ni, nítorí pé àwọn ni wọ́n ń ṣojú káàkiri, náà ṣojú wa ní ìjọba àpapọ̀. A fẹ́ rọ gbogbo àwọn chairman, a fẹ́ rọ gbogbo àwọn councillor, a fẹ́ rọ gbogbo àwọn lọ́balọ́ba wa, gbogbo àwọn tó wà ní ẹgbẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá tó gbẹ́jẹ́ wípé lótìtọ́ ṣé tí àwọn èèyàn bá ti kú, ká tiẹ̀ kọ́kọ́ fi rora wa wò pé ṣé táwọn èèyàn bá ti kú tán, ṣé a fẹ́ máa dálé ayé gbé ni, ṣé a fẹ́ máa dálé ayé ṣe ni? Ṣé báwọn èèyàn kan náà ló máa wà tá a fi ń jẹ́ olórí? Ṣé báwọn àwọn èèyàn ló wà nílùú tá a fi ń pè wá ní adarí ìlú? Tí wọ́n bá ti wá pa àwọn èèyàn yẹn tán, ẹ bá wa rò ó, gbogbo ẹ̀yin olórí wa, gbogbo ẹ̀yin aṣojú wa, à ń ké sí yín ní gbogbo ẹ̀yin bàbá wa. Tí wọ́n bá ti wá pa gbogbo àwọn tó ń jẹ́ kẹ́ máa wà ní ipò olórí, tán bá ti pa wọ́n tán, ta lẹ fẹ́ jẹ olórí lé lórí mọ́? Ta lẹ fẹ́ ṣe ìjọba lé lórí? Bí ikú kò ṣe pé ẹ ní agbára láti ẹ̀ ti pa láṣẹ láti jẹ́ pé kí ẹ̀mí àwọn ènìyàn kó wà ní abẹ́ ààbò, ṣùgbọ́n ẹ kọjú, ẹ bá wa kọ bí ara sí i, ẹ jẹ́ kẹ́mi wa kó jọ yín lójú. Ẹ ti gbé owó kárí ẹ̀mí àwọn ọmọ ìlú tí Ọlọ́run fi ṣe orí tọ́lọ́run fi ń ṣe orílẹ̀ lórí. Ẹ jọ̀ọ́, gbogbo àwọn òbí wa la rọ̀, gbogbo àwọn ọ̀dọ́, gbogbo àwọn èèyàn wa nílé lóko la rọ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ yìí pọ̀, ẹ jẹ́ ká wà níṣọ̀kan, nítorí pé à ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Odùduwà àmì mọ́, òmìnira la fẹ́, ṣáà ń mí, ṣódùduwà ń mí bí? Ṣé ìwọ ọmọ káàárọ̀ òjíire ṣó ń mí? A sọ̀rọ̀ nípa èémí tó wà nínú wa, a sọ̀rọ̀ nípa pé a wà lórí ẹ̀pẹ̀ lónìí, ṣùgbọ́n tá à ń sọ ni pé ṣáà ń gbé ìgbé ayé tó yẹ ká gbé. Ṣé bó ṣe yẹ káyé rọ̀ wá lọ́rùn ìgbàgbọ́ tèmi ni pé ọba Elédùmarè nígbà tó dá gbogbo wa sílé ayé kò ṣe àṣìṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá Èdùmàrè dá sílé ayé ló ní àyànmọ́ tó wá múṣẹ nílé ayé. Kò sí ẹni tó bá Èdùmàrè dá
tí ò ní nǹkan rere tó gbìn sínú ayé ẹ̀ láti ṣe. Wọ́n ní èèyàn ló dẹ́ṣin lóró ẹṣin oníkà, ayé ló sọ gbádọ̀gbun, ayé ló sọ gbádọ̀gbun. Àwọn ènìyàn nìkà. Yorùbá àwa ní ìkà ara wa, àwa ní ìkà ara wa. Tá a bá sì wo ìkà, tá a bá yọ ìwà àkàrà wa yẹn kúrò, a níbì kankan lọ. Ṣùgbọ́n báyìí àwa ti ṣetán. Mo gbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Odùduwà tó wà lókè òkun yìí, gbogbo àwa tá à ń wà lórí ìpè yìí, a ti ṣetán. Ẹ rí báwọn èèyàn ń pariwo káàkiri. Ẹ wo báwọn èèyàn ṣe wọ́n sùn wọ́n wo, everybody gbogbo wa là ń sáré káàkiri. Báwo ló ṣe fẹ́ jẹ́ nígbà tó jẹ́ pé ẹ wo nǹkan tí èèyàn kọ́kọ́ máa fi ní ìdánilójú pé òun fẹ́ jà fún ọmọlàkejì ni pé ó gbọ́dọ̀ kọ́kọ́ ní ẹ̀mí ọmọnìkejì, ó gbọ́dọ̀ jẹ́ lógún. Ẹ lè rí ẹni tí ẹ̀mí ọmọnìkejì ò jẹ́ lógún kó máa sáré kiri pé òun fẹ́ jà fún òmìnira ẹnìkan, òun fẹ́ jà fún ìwà ìbàjẹ́, òun fẹ́ jà fún ìwà ìbìkítà. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ẹ̀mí pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọnìkejì mi, èèyàn bí ẹgbẹ́ mi ni, ìwà ọmọlúàbí ìwà ọmọ Yorùbá nìyẹn. Níbo la sọ ìwà yẹn là ń pè wá padà pé ká mú ìwà yẹn, torí pé wọ́n ti ń pa àwọn ènìyàn wa jù, kò wá jẹ́ nǹkan kan mọ́ sí wa, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àsìkò ti tó tí ẹ̀mí èèyàn tó máa jọ wá lógún. Ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ju ohun tó ń ṣẹlẹ̀ tá à ń rí tí wọ́n káàkiri ń bá àwọn èèyàn tí wọ́n ń pa àwa bí aáyán ni bí eṣinṣin tí wọ́n fleet, bí ìgbà téèyàn bá fleet ẹ̀fọn nú ilé, bẹ́ẹ̀ náà ṣe fleet àwọn èèyàn. Wọ́n ń pa àwọn ènìyàn bí ẹni pa eṣinṣin, bí ẹni tó pa ẹ̀fọn ni wọ́n ṣe ń pa wọ́n. Ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀? Àwa dákẹ́, àwọn òbí náà á dákẹ́. Bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ a bẹ̀rù, àwọn ìjọba wa lè máa wò pé ẹni tí ò màálù tí ò lé ṣinṣin ni Ọlọ́run ló ń bá lé ṣinṣin. Nígbà tá a ti sọ pé Ọlọ́run ló ń bá wa lé ṣinṣin lóòótọ́, ṣùgbọ́n ó ní ipa tí àwa ènìyàn gangan máa kó tọ́lọ́run fi máa bá wa pa eṣinṣin yẹn, kó ṣe kó bá wa lé ṣinṣin lásán. Ọlọ́run gangan kó bá wa pa eṣinṣin tó ń jẹ ìrù wa yẹn, kó bá wa pa. Ṣùgbọ́n ó ní ipa tá a máa kó tá a bá fẹ́ kí eṣinṣin kó jẹ ìrù wa tí ò màálù wa tí ò nírù. Ó ní ipa tá a máa kó nínú ọ̀rọ̀ òmìnira yìí. Ó ní ipa tí èmi àti yín máa kó. Bẹ̀rẹ̀ láti inú ilé wa, ká kọ́kọ́ yọ ìfẹ́ owó kúrò. Ẹ jẹ́ ká mú ìfẹ́ owó kúrò, ká fi ìfẹ́ ọmọnìkejì sínú ọkàn wa. Ká fi ìfẹ́ ẹ̀mí ènìyàn ká jẹ́ kó jẹ wá lógún. Ohun àkọ́kọ́ tó yẹ kó jẹ ọmọlúàbí ènìyàn lógún nìyẹn. Ohun àkọ́kọ́ tó yẹ kó jẹ olórí ìlú lógún nìyẹn. Ohun àkọ́kọ́ tó yẹ kó jẹ ọba ìlú lórí leléyìí. Ohun àkọ́kọ́ tó yẹ kó jẹ onílé àtàlejò lógún ni pé níwọ̀n ìgbà tó bá ti jẹ́ ẹ̀dá adáníhun tó jẹ́ ọmọ ènìyàn, ẹ̀mí ènìyàn gbọ́dọ̀ ṣe pàtàkì àti kókó fún ọ. Ààbò lórí ẹ̀mí ènìyàn ó gbọ́dọ̀ ṣe pàtàkì. Olórí tí ààbò àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí ò bá ti jẹ lógún, oúnjẹ ìjọba rẹ̀ ò lè nísinmi. Ìjọba rẹ̀ ò lè nísinmi. Ṣùgbọ́n olórí tó bá jẹ́ pé ẹ̀mí àwọn ènìyàn àti ààbò, bí ààbò ṣe máa wà lórí ẹ̀mí àwọn ènìyàn. Rí bí tí wọ́n ti máa wò pé àwọn ò tiẹ̀ fẹ́ olórí míì pé kó máa ṣèjọba ẹ̀ lọ ni o, kó máa tẹ̀síwájú ni o, wọ́n á ní kó máa go on song, kó máa parí mọ́. Tí ìrọ́bà ìlú tó jẹ́ pé àwọn èèyàn máa gbàdúrà fún lọ́tùn lọ́sì ni pé bàbá yìí kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa ò kẹ́mi ẹ̀ gùn. Nítorí kíni? Nítorí pé àsìkò ẹ̀ ó tu àwọn ènìyàn lára. Torí pé àsìkò ẹ̀ ó di àwọn ènìyàn lọ́rùn. Bákan náà la sì rí àwọn olórí tó jẹ́ pé àwọn ènìyàn lórí ẹkún wọn tẹkún làwọn èèyàn sunkún náà máa sọ wípé Ọlọ́run fàjọba lágbájá yà, Ọlọ́run fàjọba tẹ̀mẹ̀dọ̀ yà, Ọlọ́run bá lu eléyìí pa. Mọ omi jẹ́ táwọn èèyàn ń kó, mọ gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ti ta sílẹ̀. Mọ létí tí ti pa lẹ́kún. Lójoojúmọ́ báyìí ni wọ́n ń pa ènìyàn bí ẹni pa eṣinṣin. Wọ́n ń pa ènìyàn bí ẹni pa ẹ̀fọn. Wọ́n ń pa ènìyàn bí ẹni tó ń sanitize àìsàn tó wà nílùú. Olórí ọwọ́ wa ló wà. Bákan náà a jẹ́ awálàrí ti ìlú tó jẹ́ pé ó yẹ ká máa fọwọ́ àwọn olórí wa sọ̀yà kiri ni. Ó yẹ ká máa proud kiri ni pé I trust my country,
I trust my government. Mo fẹ́ràn ìlú mi. A fẹ́ràn ìlú wa tòótọ́ la ṣe ń pariwo yìí. A fẹ́ràn àwọn olórí wa tá a bá ń pariwo náà, a fẹ́ràn wọn la ṣe ń pariwo pé kí wọ́n lè bá wa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí pé kí ni? Ìlú tí ààbò tí ò bá tí ẹ̀mí èèyàn ò bá jẹ àwọn ará ìlú ẹ̀ lógún kò kí ń ṣe ìlú o. Ìdí nìyí tá a fi ń pariwo Odùduwà. Bí èdè wa bá máa yéra wa, tí àṣà wa bá máa yéra wa, tí ìwà wa bá máa yéra wa, tó bá jẹ́ pé òun ló máa jẹ́ kí ẹ̀mí àwọn ènìyàn wa kó gùn, tó máa jẹ́ kí àwọn ènìyàn wa kó rí ayé wa, tó bá jẹ́ pé ṣeéṣe lọ́tọ̀ọ̀tọ̀ ló máa jẹ́ kí àwọn ènìyàn wa kó rí àyànmọ́ wọn lò, kí ló dé tá ní sọ pé Odùduwà la fẹ́? Gbogbo ẹ̀yin ènìyàn mi nílé lóko, lọ́nà lájò, ẹ jọ̀wọ́ mo rọ̀ wá ni. Gbogbo tá à ń sọ yìí kò lè ṣeéṣe o bí gbogbo wa tí a ò bá jọ jókòó, tá ò bá jọ ronú ara wa ní yàrá wa nínú ilé wa lẹ́yọ kọ̀ọ̀kan pé èmi gangan báwo ni mo ṣe ń hùwà, ṣẹ̀mí ènìyàn jẹ mí lógún. Ṣé rí kì í ṣe pé kéèyàn máa pààyàn nìkan lẹ̀mí èèyàn tó jọ̀yàn lógún. Ìwọ tó bá sọ pé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé gan pé kí náà ń ṣe, kí ni wọ́n ń ṣe, wọ́n ń tanra wọn jẹ ni, ajẹ́pẹ̀mí èèyàn ò tí ì jẹ́ ọ́ lógún. Ipò ló ń wá, agbára ló ń wá. Torí pé tẹ́mi èèyàn bá jẹ́ ọ́ lógún, gbogbo ọ̀nà tó máa gbà láti jẹ́ pé kí ìwà ìpànìyàn yẹn kó dẹ́kun, òun la máa wá káàkiri. Kí wá ló dé tí a lè dìde ní ojúkorojú gangan láti fìmọ̀ ṣọ̀kan, láti gba orílẹ̀-èdè wa sílẹ̀, láti gba ìlú wa sílẹ̀, láti jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n ń wò yín tínú wọn ń dùn, láti nu omijé wọn nù. Ẹ jọ̀ọ́, á rọ̀ gbogbo wa ni o. Àwọn ò fi ṣe títí kíní o. Ó ń pa wá lẹ́kún gidigidi ni. Ó ń pa wá lẹ́kún gidigidi ni. Ẹ wo ojú ọ̀nà. Gbogbo ọ̀nà ni kò fi sí ààbò ní ilẹ̀ wa. Ojú ọ̀nà, ìwọ tí olè ò lè ká mọ́lé, tí kan tó lè ò lọ pa. Èrò àti ìrìnrìn àjò ó máa bẹ̀ẹ́ lọ́nà. Nítorí pé kí ni? Ojú ọ̀nà ò dáa. Ìyẹn àkọ́kọ́. Mọ́tò, o tí ì mọrú mọ́tò tó máa wọ̀. Tó bá jẹ́ àwọn tó ti ń wọ public vehicles ni, o tí ì mọ bóyá táyà mọ́tò yẹn ò dáa tó, bóyá driver bóyá ti mọ tí yó. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí check and balances, kò sí ìkíyèsí rárá. Ṣé ká sọ pé àwọn olórí wọn hàn bìkítà nípa ẹ̀mí wa mọ́ ni? Àwọn ọlọ́pàá tó yẹ kó já aláàbò, ẹ wò, ọmọ kan ni wọ́n náà yìnbọn mọ́. Ọmọ kékeré, kí lọmọ kékeré máa ṣe fún ọlọ́pàá tó máa yìnbọn mọ́? Àwọn èèyàn sì dákẹ́, wọ́n sì bò mọ́bẹ̀. Wọn sì faraya, àwọn abiyamọ wọn tú aṣọ wọn síta. Wọn tú aṣọ wọn síta kán kéde pé a ò ní gbà. Ṣé ìrora tí ọmọ tá a gbé sínú yẹn ni kò láti gbàgbé ni? Tá fi jẹ́ pé àwa ń dá ẹkún yẹn sun lábẹ́nú. Ẹ jọ̀ọ́, mo ké sí gbogbo wa lọ́tùn lósì nílé lóko, mo rọ̀ gbogbo wa ni pé àsìkò ti tó kí gbogbo wa ká lè dìde fún ìṣọ̀kan. Fire of Christ.